Quran is just a story book. Ìtàn lásán ló wà ní Quran. Ìtàn lásán, ìwé ìtàn lásán ni. Anzalnahu fi Laylatul Qadr. Inna anzalnahu. Dájúdájú nínú òru Laylatul Qadr láti sọ Al-Qur'ani kalẹ̀ fún yín. Wọ́n lè ti gbogbo ẹ̀yà afátẹ̀ gbọ́ mi. Ẹ bọ́ sórí atẹ́gùn. Ẹ wá sọ fún wa àǹfààní tí ń bẹ nínú òru Laylatul Qadr. Ẹ má sọ ìtàn. Ẹ sọ àwọn oore tẹ́ ló wà bẹ́ẹ̀ yẹn. Ó yẹ sọ fún wa. Wọ́n àtẹ evidence fún Laylatul Qadr. Kódà nínú Laylatul Qadr tí wọ́n sọ òru tó ń sọ yìí wọ́n tó ń fáwọn èèyàn láwàní òru tó ń sọ yìí wọ́n fáwọn èèyàn láwọ̀ ọdún. Olè pátápátá làwọn fún yẹn. Tẹ́ bá ń gbọ́ Ganu CFC àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. Kálukú àwọn mú ọjọ́ Laylatul Qadr. Èmi mú Laylatul Qadr lọ́jọ́ báyìí. Èmi mú Laylatul Qadr lọ́jọ́ báyìí. Ọlọ́run ló mọ iye òru tí mo táwa tírú àwa yìí ti ṣàìsùn. Torí pé àwọn wá òru abiyì tí wọ́n ń pariwo. Àmọye ìgbà wọ́n lè tó àti di táìmù kan ẹ má sùn ẹ má ẹ̀yìn ẹ̀nà fílà ẹ̀jẹ̀ gbà kan ẹ̀jẹ̀ gbà ẹ̀jẹ̀. Bó o bá ní iṣẹ́ lọ́wọ́ kó o lọ kọ́ iṣẹ́ kó o ní iṣẹ́ lọ́wọ́ tó ń dúró de miracle wèrè kan tó ń dúró de òru abiyì kan ìyá ò jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè rẹ. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo àjùnú lọ mo ṣèbà ọmọdé mo ṣèbà àgbà mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílò kó lẹ́yìn òdì gbogbo bíi tẹ́tẹ́ láǹfààní látò tí máa gbọ́mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ọmọọba Adéọlá Adéyẹyè kéjì pọ̀rọ̀ owó náà lórúkọ tèmi èmi àwọn mẹ́lẹ́mì lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun wọn máa lo onígbò ìjà kíkọ́ ọ̀sà ní ẹ̀dẹ̀bẹ̀ mo kí wa ní kíkí tó lọ́lájò wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọ̀ ṣiṣẹ́ kí ni tí àtúnjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò fún títò ní ìtajọ fẹ́ gbé ẹ̀wò yìí àwọn ọ̀rọ̀ tí a ti ń sọ fúnra wa látẹ̀yìn nípa wípé kí wọ́n yé tàn wá kí wọ́n yé káwọn àáfàá yìí ká yé da ọpọlọ àwọn èèyàn rú kí àwọn èèyàn ṣí ọpọlọ wọn. Àjọ káyà Kùránì kan wọ́n pè Suratul Qadr èyí tí wọ́n ní nínú Ramadan bọ̀ ní ìsìn báyìí tí Ramadan bá ti dé wọ́n lóru kan wà nínú Ramadan òru oṣù abiyì ní Ramadan wà ní òru kan wà nínú Ramadan pé òru yẹn ó lóore gan pé gbogbo ẹni tó bá ṣe kòǹgẹ́ òru yẹn báyìí àánú ni ẹ̀tàn gbogbo àwọn ẹ̀tàn tí wọ́n fi ń tàn àwọn èèyàn látijọ́ yìí tí wọ́n fi ń kó àwọn èèyàn sínú oko ẹrú òní yẹn. Súrà tá a sọ Suratul Qadr ẹ jẹ́ kájọ tú kẹ́ ẹ wá sọ fún mi tó jẹ́ wípé ó wà nínú súrà yìí àbí àlàyé kankan tó wà nínú ẹ̀ tó fi wá dàbí ẹni tó fi wá jẹ́ pé òkè ó lóore jẹ́ pé àánú wá pọ̀ mẹ́rin tó jọ máa dúà nínú ẹ̀ tí kì bá ṣe ìtàn tá a sọ yìí náà pé Quran is just a story book ìtàn lásán ló wà ní Quran. Ìtàn lásán ìwé ìtàn lásán ni kò ní ìgbàlà kankan. Al-Quran yìí kò ní ìgbàlà kankan. Ìtàn lásán olókùnrin ẹ̀. Ẹ jájọ ka súrà yìí Suratul Qadr náà ó ní inna dájúdájú anzalnahu fi Laylatul Qadr dájúdájú o inú òru Laylatul Qadr òun la sọ Al-Qur'ani ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ní number 1 inna anzalnahu fi Laylatul Qadr inna anzalnahu dájúdájú nínú òru Laylatul Qadr láti sọ Al-Qur'ani kalẹ̀ fún yín wa ma adraka ma Laylatul Qadr ẹ̀rí àlùbáríkà wa ma adraka ma Laylatul Qadr Laylatul Qadr tá a sọ yìí ó lóore tó pọ̀ nínú ìyẹn òru tá a sọ yẹn òru abiyì tó ní oore tó pọ̀ nínú wa ma adraka ma Laylatul Qadr khairun min alfi shahr wọ́n ní Laylatul Qadr tẹ́ rí òru tá à ń wí òru yẹn kan ṣoṣo yìí o khairun ó lóore min alfi shahr ju ẹgbẹ̀rún oṣù lọ òru kan ṣoṣo tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ní. táwọn ìsọ̀rọ̀ màláíkà ti wàrú fìyà táwọn ìsọ̀rọ̀ màláíkà ti gbogbo màláíkà ọ̀rọ̀ aláàpátá gbogbo àwọn áńgẹ́lì aláàpátá wọn máa sọ̀kalẹ̀ táwọn ìsọ̀rọ̀ màláíkà ti wàrú àti ẹ̀mí inú wọn yẹn ni wọ́n ń rì fáà
sí gẹ́gẹ́ bí Jibrilu tẹ́lẹ̀ ló gba Kùránì wá fún Muhammad wọ́n ní wọ́n máa ń fún Muhammad ní ìmísí Kùránì òní wọ́n máa ń gbé ìmísí fún Muhammad pé wàrúù fìyà àti ẹ̀mí inú wọn wàrúù fìyà tẹ́lẹ̀ lọ́nà kàtọ́ wàrúù fìyà bíìsì rọ́bì yìí mi kò amre pẹ̀lú àṣẹ ọlọ́run wọn pẹ̀lú fífà àánú ọlọ́run wọn bíìsì rọ́bì yìí mi kò amre salamu ni ata mọ́tòlá ìfàjì wọ́n á máa fọ́n àlùbáríkà wọ́n máa fọ́n oore wọ́n máa fọ́n kalẹ̀ láti òru yẹn títí tí àlùfájà ló fi yọ ìyẹn ni títí di àsìkò tí wọ́n fi kírun kò jù báà náà lọ. Ẹ wá sọ fún mi gbogbo àyà tí mo kà yìí kọ́dírì tí mo kà suratul kọ́dírì lailatul kọ́dírì tí mo kà yìí ẹ sọ fún mi bẹ́ẹ̀ èyí tí oore tó wà nú ẹ̀ tó wá dàbí ẹni pé wọ́n wá ń kàrámọ̀ rẹ̀ òun dà mẹ́. àwọn afá yìí wọ́n wá brainwash àwọn èèyàn débi pé nínú lailatul kọ́dírì yẹn ẹ wá máa wò wọ́n o wọ́n ní last 10 days of Ramadan òun ni wọ́n máa wá lailatul kọ́dírì sí ẹ máa wọ àwọn business àwọn Ganusi empire nínú oṣù yìí nínú oṣù Ramadan yẹn lailatul kọ́dírì dánsọ yẹn wọ́n kálukú àwọn ọmújọ́ oríṣiríṣi ọpọlọ àwọn èèyàn òpèsè ó lè pátápátá làwọn afá yẹn tẹ́ bá ń gbọ́ Ganusi FC àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ kálukú àwọn ọmú ọjọ́ lailatul kọ́dírì èmi mú lailatul kọ́dírì lọ́jọ́ báyìí èmi mú lailatul kọ́dírì lọ́jọ́ báyìí tẹ́ bá jọ mú lailatul kọ́dírì àwọn mi ò tún wá tẹ invitation ó yẹ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó sì káàmọ́ tá à ń ṣe wọ́n wá tẹ invitation fún lailatul kọ́dírì kódà nínú lailatul kọ́dírì tí wọ́n sọ òru tó ń sọ yìí wọ́n tó ń fáwọn èèyàn láwàní òru tó ń sọ yìí wọ́n fáwọn èèyàn láwọ́ọ̀dù ẹ dákun ó máa ṣe o ìjọ wo lójú àwọn èèyàn tó fẹ́ ṣí ìjọ wo làwọn èèyàn tó fẹ́ mọ̀ wípé business venture òun ni religion jẹ́ àti Islam àti Christianity anything Abrahamic religion gbogbo àwọn ẹ̀sìn táyì ìjọ wo làwọn tó fẹ́ mọ̀ pé business venture ni wọ́n wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé yìí òru yẹn ò ní nǹkan kan núbó tí wù kó mọ wọ́n wá tan àwọn èèyàn fá àwọn èèyàn kálukú náà mẹ́kàrà ń lò lórí lailatul kọ́dírì àwọn ìyá wọn ti wá lọ lailatul kọ́dírì táwa ṣe ọlọ́run ló mọ iye òru tírú àwa yìí ti ṣàìsùn torí pé àwọn wá òru abiyì tí wọ́n ń pariwo àmọye ìgbà wọ́n ní tó bá ti di táìmù kan ẹ má sùn ẹ má ẹ̀yìn ẹ̀nà fílà ẹ̀ tẹ̀gbà kan ẹ̀ tàn. àwọn táìmù kan ẹ̀ pẹ̀lú lailatul kọ́dírì tí wọ́n sọ tó jẹ́ mọ́ wá láàrin mẹ́wàá Ramadan tó sọ pé kíní kan yìí ìta ni ó bá mi. àwọn ní tàbá àwọn àmọ́ táwọn ṣe àdúrà gbogbo ẹ̀ náà orí ẹ̀tàn náà ni bó o bá ní iṣẹ́ lọ́wọ́ kó o lọ kọ́ iṣẹ́ kó o ní iṣẹ́ lọ́wọ́ tó ń dúró de miracle wèrè kan tó ń dúró de òru abiyì kan ìyá ò jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè rẹ ìyá ò jẹ ọjù torí pé àwọn àfáà tí wọ́n ń pariwo lailatul kọ́dírì fún yìí àwọn ń ṣe bísínẹ̀sì tí wọ́n ní òru lailatul kọ́dírì táwọn ń pariwo tí wọ́n print invitation letter fún fún ayé làkàyè òru lailatul kọ́dírì wọ́n print invitation letter wọ́n fún wọn ní invitation card wọ́n tún wá sọ pé tọ̀ náà òru lailatul kọ́dírì wà yìí o àwọn alájà báyìí á fún wọn ní award ẹni báyìí ó gba láwà ní kinní kan gbọ̀ngọ̀sù àdínì mùmú àdínì wọ́n á fún wọn ní láwà ní arẹ́bípa àdínì ó yẹ káwọn èèyàn fúnra wọn bèrè ojú ti là ẹ sí làákàyè yín ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ̀tàn oní tó ń bẹ ní gbogbo táwí yìí ẹ jẹ́ ẹ̀tàn pátápátá ni ẹ jẹ́ ká sí làákàyè wa súrà tí mo kà í súrà tó lailatul kọ́dírì tí mo kà í ẹ sọ fún mi sẹ́ẹ̀ àdúrà wo ló wà ń bẹ̀ ẹ sọ fún mi kí ló wà ń bẹ̀ tó fi jẹ́ wípé oore ó mọ̀ sọ̀kalẹ̀ kán wá ju ẹni ká mò ń challenge gbogbo ẹ̀yin àfátẹ́ gbọ́ mi ẹ bọ́ sórí atẹ́gùn ẹ wá sọ fún wa àǹfààní tí ń bẹ nínú òru lailatul kọ́dírì ẹ má sọ ìtàn ẹ sọ àwọn oore tẹ ló wà ń bẹ̀ yẹn ó yẹ ẹ sọ fún wa sóore mọ́tò ní oore ilé ní oore wo. àbúrò ìfọkànbalẹ̀ tó bá sọ oore ìfọkànbalẹ̀ ní gbogbo àwọn ìyá tó dààmú káàkiri yẹ ká máa dààmú káàkiri mọ́tò ni irú àwa ikọ̀ yẹ ká máa dààmú káàkiri tó yẹ kó oore ìfọkànbalẹ̀ ń bẹ nínú lailatul kọ́dírì ẹ̀tàn tẹ́ ń pariwo kiri
ní ìtàn lásán òun ni Al-Qur'an, ìtàn lásán irọ́ gbu ọ̀nà àwọn afáyẹn pa. Anything religion, it is total scam. Total scam. Ẹ lọ open ọpọlọ wa ẹ̀yin èèyàn ẹ sí làákàyè yín. Ìwà àfáà tó bá mọ̀ pé tí mò ń sọ ìkò rí bẹ́ẹ̀ ó yá sọ fún wa àǹfààní wo ló wà nínú oṣù nínú òru Lailatul Qadri tó wà nínú Ramadan. Ṣebí yìí ṣe business yín ẹ̀ ń tẹ invitation card ẹ̀ ń tẹ gbogbo ẹ̀ ń ṣe gbá ó yá ẹ wá sọ tó wà ń bẹ̀ táwọn èèyàn lè jẹ láǹfààní ẹ sọ fún wa. Títí nígbà míì tẹ́tù láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀.